àṣírí ohun tó ń fa ìjà àti ìkùnsínú àwọn gbajúgbajà àáfàá ilẹ̀ yorùbá méjì ni sheikh habib adam abdullahi al-ilory ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí bàbá lágége àti àáfàá àgbà ìyún mufti ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara sheikh suleiman farouk oníkìjìpá. àṣírí ohun tó ń fa ìjà wọn tó fi ní agbára débi pé wọ́n ti wá ń kọlu ara wọn báyìí pàápàá lásìkò ààwẹ̀ ramadan ó ti fojú hàn síta pẹ̀lú ọ̀rọ̀ tí sheikh habib adam al-ilory tó sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí nípa sheikh oníkìjìpá. ẹ rántí pé ìkùnsínú ti ń lọ láàrin àwọn àgbà àáfàá méjèèjì náà, bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi nǹkan pé òun ló ń fa ìjà wọn, ṣùgbọ́n ẹ̀sùn tí mòdìrú mọ́ríkàs gẹ́gẹ́ bá tó ṣe máa ń pe sheikh habib tó fi kan sheikh oníkìjìpá ni wípé àìsàn tó ṣe òun bí ọdún méjì sẹ́yìn èyí tí ó ní agbára ó ní ó wá láti ọwọ́ sheikh farouk oníkìjìpá. ó ní lásìkò tí òun lọ sí ìlú ìlọrin ó ní ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn sheikh farouk oníkìjìpá ló fi aṣọ pélébé ìyún tó ń pè láńkàchìfù ló fi nu àágùn ara òun tó sì ní níṣe lóníkìjìpá gba láńkàchìfù náà láti fi ṣe nǹkan burúkú. bẹ́ẹ̀ ló tún wá jẹ́ kó dì í mọ̀ pé níṣe làwọn àáfàá tí wọ́n rí iná gba láńkàchìfù náà tó sì ní láńkàchìfù náà ó wà lọ́wọ́ àwọn ṣìnà ó wà lọ́wọ́ àwọn dàsìkò yìí. ó ní lẹ́yìn yẹn lòun tún lọ síbi ìgbéyàwó ọmọ onídàájọ́ bẹ̀gúnrẹ̀ ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara. ó ní níbẹ̀ ìní oníkìjìpá ti pàdé òun tó sì ju nǹkan sí òun lápò. ó lóun kò mọ nǹkan kan tó fi sóun lápò nítorí pé agbádá lòun wọ̀, ṣùgbọ́n ó ní nígbà tó yá làṣírí tú pé àdó ìní oníkìjìpá ni ló kó sínú agbádá òun. ó ní bí àdó náà bó ṣe wọnú agbádá òun lòun kò mọ nǹkan tóun ṣe mọ́. ó ní òun kò kọ́kọ́ tiẹ̀ mọ àwọn ọ̀rọ̀ tóun sọ níbi wáàsí tóun ti fẹ́ ṣe. ó ní bẹ́ẹ̀ lòun kò mọ nǹkan tó ń ṣe òun mọ́. ó ní nígbà náà làwọn yẹn ti mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. ó ní lójijì ni wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn ti aládàáni kan kó tó di pé òun bára òun nílé ìwòsàn general. ó ní ìgbà tó yá ni oníkìjìpá ló wá bọ̀ ọ̀kan lára àwọn àáfàá tí wọ́n jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn òun pé kí wọ́n jẹ́ kóun kó àdó tóun kó sínú àpò òun nítorí pé ó ní ètùtù tóun yóò ṣe sí àdó náà, ṣùgbọ́n tó ní àáfàá tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ òun náà wọ́n yarí wọn sì jẹ́ kí ọ̀rọ̀ náà kó ṣeé ṣe. sheikh habib adam al-ilory ó wá fẹ̀sùn kan sheikh oníkìjìpá pé òun ò mọ ìdí tó ìfẹ́ gba ẹ̀mí lẹ́nu òun àti pé bó ṣe fẹ̀sùn kan bàbá òun olóògbé adam abdullahi al-ilory wípé ó ṣe òun nítorí pé kò fi dárúkọ bàbá ẹ̀ ìyún bàbá sheikh oníkìjìpá mọ́rúkọ àwọn àáfàá tó kọ sínú tírà. ó lójú ẹnu sheikh farouk oníkìjìpá lọ ó nítorí pé ta ni bàbá ẹ̀. ó ní bàbá oníkìjìpá kì í ṣe àáfàá àti pé kì í ṣe ọmọlé oníkìjìpá nítorí ẹnìkan tó ń jẹ́ alábí oníkìjìpá gangan lójúlówó oníkìjìpá. ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tó sì jẹ́ wípé níṣe ni oníkìjìpá ìyún sheikh oníkìjìpá fún rẹ̀ ìyún náà ló jáde síta tó sì fi kùránì búra ọlọ́run ò fi búra rí láyé òun. ó fi búra lẹ́ẹ̀mẹrin ó sì gbé rẹ̀ ṣépè gidigidi pé tó bá jẹ́ pé òótọ́ ni sheikh habib ń sọ tó jẹ́ pé òun mọ̀ sí nǹkan tó ń sọ bẹ́ẹ̀ kí gbogbo ègún ilé ayé kó máa jẹ́ tòun, ṣùgbọ́n tó ní tí ò bá rí bẹ́ẹ̀ kó jẹ́ ti àwọn tó ń fi ẹ̀sùn kan òun. ní báyìí ọ̀rọ̀ ó ti di gbàgbós gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí láàrin sheikh habib àti sheikh oníkìjìpá o tó sì jẹ́ pé níṣe lọ̀rọ̀ ọ̀hún ló ti ń di nǹkan táwọn ọmọlẹ́yìn wọn tó ń sọ̀rọ̀ burúkú tí wọ́n sì tún ń ṣépè fúnra wọn sí pàápàá lásìkò tí ààwẹ̀ ramadan tí ó ń lọ lọ́wọ́.